lẹ́yìn oṣù méjì tó gorí àlééfà, Ayedatiwa búra fáwọn kọmíṣánná tuntun londo. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayedatiwa ti búra fún ìsọ̀rí àwọn kọmíṣánná àkọ́kọ́ tí yóò bá ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn bíi oṣù méjì tó gba ìkú idà ìṣàkóso ìjọba ìpínlẹ̀ náà. Ayẹyẹ ìbúrawọṣẹ́ ọ̀hún ló wáyé nínú gbọ̀ngàn ìgbàlódé dóòmù tó wà lójú ọ̀nà ìgbàtòrò alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 yìí. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni gómìnà kéde yíyan olórí àwọn òṣìṣẹ́ tuntun, àwọn kọmíṣánná 6 àti àwọn olùdámọ̀ràn 8 tó sì ní òun ti forúkọ wọn ṣọwọ́ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo fún àyẹ̀wò nígbà náà. Nínú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ wọṣẹ́ fún ni olórí àwọn òṣìṣẹ́ kan, kọmíṣánná 6 àtàwọn olùdámọ̀ràn 8. Ọ̀gbẹ́ni Báyọ̀ Philip ni gómìnà kéde orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ tuntun nígbà tí wọ́n búra fún Emmanuel Ìgbásàn, Rasaq Ude, abilékọ Mọ́wùnmí Isaac, dókítà Olúkáyọ̀dé Abraham Àjùlọ, Akínwùmí Ṣòwòrẹ́ àti Oyèníyì Òsénì gẹ́gẹ́ bí ìsọ̀rí àwọn kọmíṣánná àkọ́kọ́ tí wọ́n yàn. Àwọn olùdámọ̀ràn ni ọ̀nàrẹ́bù Olúgbénga Ọmọlé, abilékọ Lámídé Fálànà, ọ̀nàrẹ́bù Alábí Johnson, Sọmi Smart Francis, dókítà Ọmọwùnmí Ìláwọlé, Babalọlá Joseph Ayọ̀mídé, Abdulganiyu Muhammadi àti ọ̀jọ̀gbọ́n Sìmídélé Odìmíyọ̀. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ tí gómìnà Ayedatiwa kà lásìkò ayẹyẹ ọ̀hún ló ti gba àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà níyànjú láti rí ipò tí wọ́n yàn wọ́n sí gẹ́gẹ́ bí iṣẹ́ láti sin ìlú, kí wọ́n sì rí dájú pé àwọn lo ipò àti ààyè tuntun náà fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ondo yíkáyíká. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.